tí mo kàrí náà lọ láwọn táìmù yẹn mashallah sàlàfíà là ń ṣe nínú àmì ọlọ́run ọba súnà là ń ṣe àwọn táìmù yẹn ni àwọn tán wà lókè muslim community ni l'authority ni a mọ̀ pa bùkátà wọn fáwọn nǹkan kọ̀ọ̀kan ẹni tó bá wá ń rí wa láwọn àyẹ̀ bí kí làwọn ilé náà lọ sí mẹ́ kí wọ́n lọ sí kí ni ẹ èyí tí a fi ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀dà li salihi abna'il muslimin fún dáadáa àwọn ọmọ mùsùlùmí ni nígbà tá a láǹfààní yẹn amọ́ra admission ṣe amọ́ríkíní amọ́rí admission ṣe nígbà tá a láǹfààní pa súnmọ́ wọn nígbà tá a láǹfààní yẹn tá a bá ní student kan tó ní problem àmọ́rí àwọn sisters tán lò ní cob tó jẹ́ pé wọ́n ní problem pẹ̀lú àwọn lecturers wọn ní department wọn àwọn tán wà l'authority yẹn náà wá dọ́gbọ́n yanjú ẹ̀ a ti wà níbi tí wọ́n ti odidi lecturer sáàrin tán ń sọ fún pé look kò yẹ kó jẹ́ pé wọ́n ló mọ̀ state àwọn muslim brothers and sisters odidi lecturer wọ́n pè sáàrin wa táwọn àmì báyìí àwọn tó pè odidi fẹ́ǹsẹ̀ lọ́nà pè wọ́n ẹ bẹ̀rù Ọlọ́run bá pẹ̀lú nǹkan tẹ́ ń ṣe tá a bá dá lọ́wọ́ wọn ká play pẹ̀lú wọn níwọ̀n bá nǹkan kan problem ló padà dá sílẹ̀ èyí tí mo rí tó ṣe pàtàkì ò ní pé èyí tá a bá fẹ́ gbé nígbésẹ̀ fasalu ala dhikri in kuntum la ta'lamun ẹ jẹ́ ká bi àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn senior àwọn tí wọ́n jẹ́ senior teachers pé nǹkan báyìí a ní nǹkan báwo ni ká ṣe lọ pẹ̀lú ẹ̀ tí wọ́n bá ti fún wa ní pé ká lọ pẹ̀lú ẹ̀ tá a bá ti lọ pẹ̀lú ìmọ̀ràn tí wọ́n fún wa yẹn èyí tí àwọn táwọn jẹ́ commoners ìfúnga lérò pẹ̀lú commoners pé àwọn ò mọ nǹkan tá à ń ṣe láti dáàbò bò àwọn gan as Muslim students àwọn lè mọ òkú àti wà compromised bí ṣe máa ń ṣẹlẹ̀ náà nìyẹn kìí ṣe ní kìí ṣàná làwọn ọ̀dọ́ tí wọ́n ń wò pé àwọn tán wà ní ends of affair àti wà compromised tí báwọn sàbáàbù kan ti lọ bá Ibn Umar rí wọ́n ní nasaluk ìwọ láwọn ẹbí àti Ibn Abbas yẹn kọ̀dìfàtàná ti òdó ni ayé ti gbé lọ kí ní Ibn Umar sọ ó ní ayúna lam tuftina òdó ni ta nínú wa táyé òdé nítorí òun sọ ní pé èmi lè appreciate àwọn nǹkan kọ̀ọ̀kan nínú tó ń jẹ́ kí Ibn Abbas máa ṣe bó ṣe ń ṣe nítorí pé òun wà nípò àṣẹ àwọn nǹkan wọ̀nyí ní tí mo kàn rí tó wà important ń bẹ ẹ má jẹ́ kí n lọ sí specific amir ẹ kàn seek opinion àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà dáadáa particularly nínú ọ̀dà láwọn tán máa wá kí wọ̀nyí tán bá sọ pé nǹkan báyìí ẹ jẹ́ ká ṣe àwọn nǹkan míì máa wà tó jẹ́ pé èèyàn lè wà ń bẹ̀ kò sí nǹkan tí èèyàn fẹ́ ṣe fápẹ́jú ẹni sì tó wáyé pé tó bá wà required fún sọ́ọ́lì àbí mùsùlùmí pé èèyàn wà ń gathering kan gathering yẹn wá ní wọ́n á sọ opening prayer wọ́n bá ṣe opening prayer tán wọ́n á dìde wọ́n á ka national anthem are we meant to be out of that? Yes. Tó bá yẹ pé fún sọ́ọ̀lì abnai muslimin àwọn àmbẹ̀ náà ni tàbí wà ń bẹ̀ tó bá yẹ pé àwa ò nígbà títí wa ò tó bá kan rọ àwọn kan a máa ń jókòó wọ́n sì bí àpẹẹlú wa ṣùgbọ́n tẹ́nìkan bá bá ń bẹ̀rẹ̀ pé iná sọ opening prayer yẹn o àwọn sí àwọn Christian ní kíni ok ní tó kan àwọn mùsùlùmí tèmi jẹ́ student kí mọ̀ sí bẹ́ẹ̀ what are you telling me ló jẹ́ kí n sọ pé man tajarraba aw man jarraba tajribati arafa ma'rifati èyí tí mo rò pó dá o ní pé ká ní ó sùn ọ̀dọ́ ní pẹ̀lú ara wa ká dẹ̀ má máa dá ò ti ara wa Ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam ẹ jẹ́ ká lọ ka àǹfààní tí Ibn Qayyim sọ nípa sulhu Hudaybiyah àtànàbí sallallahu alayhi wa sallam ṣe na sọmárì àǹfààní ẹ̀ náà ni pé tí nǹkan bọ̀ wà fún salihil muslimin tó bọ̀ wà fún maslaha fún gbogbo àwọn mùsùlùmí maslahatun amma tí ò dẹ̀ ní pé nǹkan yẹn lọ mọ́ sàǹkan kan tó lágbára nínú ẹ̀sìn èèyàn jama ó bẹ́tà kéèyàn dojú kéèyàn ṣe nǹkan tí ó dá fún àwùjọ àwọn mùsùlùmí yàwó èrò tó dẹ̀ rí bẹ́ẹ̀ náà dẹ́pọ̀ Ànábì sallallahu alaihi wasallam sọ fún ìyàwó Aisha radiyallahu ta'ala anha pé tí kò bá ṣe pa àwọn èèyàn àdísọ adin bil jahiliya tó bá gbé jahiliya wà náà àwọn èèyàn Ànábì ní mi bá wó Kaaba àìwó Kaaba ń jọ yẹn Ànábì wo maslaha tó wà mẹ́rin pé tá bá wó Kaaba yẹn fìtínà ni ó padà dálẹ̀ gbogbo nǹkan tí Ànábì sallallahu alaihi wasallam náà gbà ní sulhu Hudaybiyah ní ojú ó fẹ́ jọ bí compromise bọ̀ kí Ànábì sallallahu alaihi wasallam padà sọ kí lọ́lọ́n gan sọ kámọ́tì ẹ̀sọ́ náà mi sọ ọlọ́ọ̀bá sọ pé inna fatahna laka fathan mubina ọlọ́ọ̀bá pè ní fathu gbogbo tó ṣẹlẹ̀ tó dàbí pàwọn mùsùlùmí wọ́n wà suppressed ọlọ́ọ̀bá dẹ̀ pè ní fathu débi pé wọ́n rùn bèèrè lọ́wọ́ Ànábì pé àwa fathun huwa Ànábì gbogbo compromise àwa ní kí ní affect
Ànábì ní fatihu ni ibọ́n ló pè ní fatihu lórí pé inna fatahna laka fathan mubina àwọn àṣọ pé sulhu Hudaybiyah ní fatihu tọ́lọ́ bá ń sọ ń bẹ̀ nítorí pé ṣùgbọ́n zọ́ọ̀hìrù rẹ̀ jọ compromise bọ̀yìn tó mú wá ní benefit fáwọn ọmọ mùsùlùmí ó dájú tẹ́lẹ̀ rò lọ so kéèyàn bá lecturer ṣe pẹ̀lú náwọn mìíràn kó mọ̀ jẹ́ ká sọ pé ṣé mùjámálà ni ká ní muamala kan tó wà tọ́ yíbà pẹ̀lú ẹ̀ níwọ̀n bá pé kó lè affect wa ní tí ò ní affect wa kó jẹ́ pé òun ló wà in charge admission kó bá ta admission fọ́mọ 10 ó ṣe pàtàkì ó kápọ̀ ní campus wípé kákàmọ̀ mashallah nǹkan kan wá ní work so eléyìí nínú nǹkan tí gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú ni ló fi jẹ́ pé bí nǹkan ṣe rí nísìn I must tell you bí nǹkan ṣe rí lásìkò yìí inú àwa máa ń dùn sí bí nǹkan ṣe rí lásìkò yìí ní pé torí pé ẹmọ síyásà bó ṣe yẹ kẹ́ ẹ lò pẹ̀lú àwọn tí wọ́n máa ṣàǹfààní fún yín láwùjọ iléèwé even kó jẹ́ pé no and no ó lè believe sórí àwọn kan bá kò ṣe é yọ kúrò nínú ọkàn nísìn ó lè believe nísìn pé ẹni gan mọ́nájì rẹ̀ ò ṣètò ṣùgbọ́n ó bùkátà sí tó ti mọ́nájì rẹ̀ ò ṣètò yẹn náà ó bùkátà sí torí pé kò ń ṣe pé ó fẹ́ tà á wá náà pẹ̀lú ẹ̀ lórí mọ́nájì tí ò dá yẹn ó fẹ́ tà á wá náà pẹ̀lú rẹ̀ lórí kí àǹfààní kó wá fún àlùmọ́ mùsùlùmí ni ẹ̀yin brothers wa ẹ fi ara yín balẹ̀ fúnra yín ẹ fara balẹ̀ àwọn tó bá yẹ kẹ́ tà á mọ́lá pẹ̀lú hikma ẹ tà á mọ́lá pẹ̀lú wọn kẹ́ lè ṣàǹfààní tó yẹ kẹ́ ṣe ní àsìkò bẹ̀rẹ̀ wà ń bí ẹ jẹ́ kí n parí ẹ̀ síbi pé nígbà táwa wà ń bí àwọn kan gbọ́ndọ̀ pé a lè má graduate àwọn kan sì gbọ́ndọ̀ pé bóyá èyí ni ẹ ń jẹ́ wọn graduate àmà tí gbogbo wọn bá dúró síbi pé àwọn kan ò ní graduate àwọn fi ṣe wa alaikum salam wa rahmatullah hayakullah marhaba so àwọn kan tó ń ṣẹlẹ̀ ń gbà yẹn pàgbé àwọn ilé ò ní graduate so àwọn kan lọ́wọ́ bá lò ní sábàbí pé wọ́n graduate àwọn kan lọ́wọ́ bá lò ní sábàbí pé wọ́n graduate irú nǹkan yẹn náà ń pè ní àsíyàsá ṣé ẹ̀yin náà dáwà sàlàfíà ẹmọ síyàsá wà sàlàfíà náà kẹ́ẹ̀mọ́ kí ni mo ní kẹ́ẹ̀mọ́ síyàsá dáwà sàlàfíà síyàsá dáwà sàlàfíà lára rẹ̀ ní pé kẹ́ẹ̀mọ́ wípé even kó lópinion pé ẹni tó yẹ kán lẹ̀ ní kó mọ̀ ẹgbẹ́ tá a bá lẹ̀ á ní problem ẹni tó pé tó bá lẹ̀ ó ní problem nínú síyásà dáwà sàlàfíà ní pé kó mọ̀ lẹ̀ torí pé tó bá ti lẹ̀ tó bá ti ní problem àti wọ́ àti sàlàfíà rẹ̀ àti studies rẹ̀ yóò padà sọ́fà àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan làákàyè ni tó yẹ pé kìí ṣe pé kíní so ẹ farabalẹ̀ walbarakatu ma'a akabirikum ẹ má undermine ni àǹfààní tẹ́ ṣe lára àwọn tí wọ́n ní experience nínú yín nǹkan kan máa amaze mi nípa MCAN ó fẹ́ mọ̀ sí state kan ní MCAN throughout the federation tó yẹ pé kò ní sí àwọn tó ń pè ní ẹgbẹ́ CMC àbí nǹkan àwọn Muslim Council àwọn àgbàlagbà kan tó ti serve bí 30 years tó yẹ pé táwọn comment bàbá ti dé wọ́n máa ń rí wọn consult kíní ẹ máa ń jẹ́ kí affairs àwọn kọ́pà ó máa ń jẹ́ kó fẹ́ wá ẹ̀dẹ́ lọ́pọ̀lọpọ̀ dá irú àwọn kan yẹn náà àwa náà ní rẹ̀ gone are those days tó jẹ́ pé ẹ kàn máa dájú nǹkan rú dòròdòrò ẹ máa sì yàtọ̀ tó yẹ kẹ́ ṣe ní tó bá fi ń sin Ọlọ́run bá subhanahu wa ta'ala yes Ọlọ́run bó ha sábà yẹn lórí yẹn bò mọ́ wàá fi dá wàhálà lẹ̀ fún àwùjọ ọmọ mùsùlùmí mi àwọn kan yìí ṣe pàtàkì ìyẹn ni mo pè ní síyásà àdáwàtì àsàlàfíà ó practice sàlàfíà rẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà ó tààmàlà pẹ̀lú àwọn tó yẹ kó tààmàlà pẹ̀lú tó gbé wọ́n ní nǹkan bá ṣe pẹ̀lú existence rẹ̀ ó ti ń bẹ ní kan náà sálàfù rí tó sọ pé bàbá mi àkídà rẹ̀ ní ó sọ pé ẹni tó bá lákídà báyìí kí ni ìdájọ́ rẹ̀ ó ní irú ẹni bẹ́ẹ̀ wáyàn lódì ni ó ní bàbá mi ti ń fún mi lóúnjẹ ni ó ní máyàn lódì bẹ́ẹ̀ ni mo sọ ó ní máyàn lódì bàbá mi tó ń fún mi lóúnjẹ ni máyàn lódì tó bá fẹ́ sí ájú mùtẹ́dì so ájú mùtẹ́dì ó sì mùtẹ́dì tíṣà rẹ̀ mùtẹ́dì lẹ́kṣọ́rà mùtẹ́dì ó sì ájú rẹ̀ àbí yóò pé abrahaman salamu alaikum abrahaman ó tún tẹ́sẹ̀ náà abrahaman salamu alaikum mùtẹ́dì afá níbo ló ti kọ́rù yún
siyasatu da'wati salafiyya, siyasatu da'wa as-salafiyya, ẹ gbọ́dọ̀ mọ̀ àwọn tí ó sì máa kọ́ yín ọ̀nà ẹ̀ ni àwọn aṣáájú. Albarakatu ma'a akabirikum, barakallahu fikum. Ayakullah, Sheikh. Ayakullah. Ṣé mọ̀ yọ̀ǹda wa? Okay. Any program Now, ìbéèrè tí ó tún wà níbi kí wèrè ti bẹ̀. Ẹni ní ṣé kí ọkùnrin bá jọ́ọ̀kì ní àwọn exercise wọ́n fi ṣe àlébàáyé sí wasting of time. Now. Ẹlẹ́dẹ̀ẹ́dẹ̀ wọ́n ní asáwọ̀ ẹ̀kọ́ tó bá ìdí ìpàdésí to accept the proposal that we will rent your car 80 years of deep financial stability. That's the process. Alhamdulillah wa alhamdulillah wa salatu wa salam ala rasulillah wa ba'd. Ànábì sallallahu alaihi wasallam, Ànábì lam yura lil mutahabayn mithlu an-nikah. Ànábì èèyàn méjì tán bá ti ní interest nínú ara wọn, bá ti show love síra wọn, Ànábì ní kò sí tó dàbí nikah fún wọn. Ìyó túmọ̀ sí ni pé lẹ́yìn kan ṣe nikah punishment ló kù. Ẹnìkan tó mọ̀ pé kétẹ́nìkan bá sọ pé financial stability òun máa wá lẹ́yìn 2 years. What ma yudrik? Báwo ló ṣe fẹ́ ascertain yẹn? Èyí tó ṣe pàtàkì ó ní pé ìgbà tó ń kálukú bá ti ready kó propose. Ìyẹn ni ó gbé wá kò nínú fitna, èyí tí ó jẹ́ fitna tó ash-shahawat. Tó gbé nínú àdánwò tí ṣàbábù ayé wọn ni fitna tó shahawat. Gẹ́gẹ́ bí àlàyé kan tí máa ń ṣe, ṣẹ́rí ìjọ tí yóò bá gbá àwẹ̀, kò sóúnjẹ tán wá tí èèyàn jẹ lọ́kùnrin ìgbà tí ikùn yóò bá tí kún. Bọ́ kí ni mọ́ mú wa mọ́ oúnjẹ lójú nínú àwẹ̀ tó sì máa jẹ́ oúnjẹ èyí tó dáa tó wù wá jùlọ tó pàmò pà ń gbá àwẹ̀. My brothers, my sisters, sorry, Islamically, tí wọ́n bá wà ní 0 level, ká má tún 100 level, kápẹ́ 000 level bá wà, tí wọ́n bá fẹ́ marry, ó wà permissible. Kò dẹ̀dí nǹkan lọ. Sheikh wa Salih Al-Fawzan, mufti al-aam lil-mamlakati al-arabiyyati as-saudiyya, hafidhahu Allah wa ra'ah, wa khatama lahu bil khair wa sa'ada. Wọ́n sọ pé Sa'id, wọ́n ní tí àwọn bá rí ìyàwó ṣe níyàwó rẹ̀, ìyàwó olóríire lọ́kùnrin àti lóbìnrin, wọ́n ní kò dí ẹ̀kọ́, kò dí lọ́wọ́ bí ti ulẹ̀ kó ma. Wa hadha ma'lumun wa mushahad. Eléyìí tó wà giving, tó wà known, nǹkan tá a máa ní. So ẹni tó bá ti ready kó marry, ẹni tí ò bá ti ṣetán, ìwọ ń gbàwẹ̀ lọ́wọ́ nìyẹn. Aago 5 ló ti lò yìí, ẹni tí bá ń gbàwẹ̀ kò lè mú ẹlẹ́rìn dòdò yìí. Ẹ̀pà tán máa ń fi sínú ògùn yẹn, ṣe mọ̀ pé ó máa ń ṣẹ́jú mọ́yàn. Bó ṣe ń ṣẹ́jú yẹn, táwọn èèyàn bá ń ṣe sọ́wọ́ tán bá ń jẹ, kí wọ́n ń gbàwẹ̀ ni. Ẹ̀dẹ̀ jẹ́ kí n sọ nǹkan fún yín. Ṣé rí téèyàn bá ti ní tó yẹ kó ní nínú àánú Ọlọ́run bá subhanahu wa ta'ala, téèyàn dẹ̀ bẹ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala, kò sígbà téèyàn ó dasọ tí ò ní yẹ̀yàn, tí ò bá ti kọjá àlà. Nítorí kéèyàn bùkátà, ó ní kéèyàn kọ́ bùkátà pé kéèyàn dá lọ́wọ́ ara rẹ̀ níwọ̀nba. Téèyàn bá ti dá lọ́wọ́ ara rẹ̀ níwọ̀nba, téèyàn gbìyànjú tó kẹ́kọ̀ọ́ yanjú, téèyàn gbìyànjú tó níṣẹ́ tó dáa tó ní lọ́wọ́ níwọ̀nba, ó ti dá lọ́wọ́ ara rẹ̀ nìyẹn. Ẹ jẹ́ kí n sọ fún yín, àwọn sisters lálùbárà náà, ó lè jẹ́ pọ́ ọmọ yóò ní lọ́rùn kọ́ ló fẹ́, ó lè lọ rí sísà kan lẹ́dẹ̀ẹ́ tó jẹ́ pé mashallah ní pólí ẹ̀dẹ́, ó lè rí sísà kan ní Mínà,
brother náà lọ́dún fún ṣe ṣùgbọ́n ẹ̀yin kan máa wò torí pé ilé ayé tẹ wà yìí nìsí ilé ayé ti ṣọ́ọ̀tì ju ibi tẹ́yìn wà yìí tó bá ní tó yẹ kó ní bi'idhnillahi ta'ala ẹni tó bá ní nǹkan tó yẹ kó ní insha Allah ta'ala ọlọ́wọ́ bó ṣàánú ẹ̀ ọlọ́ni walladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lama'al muhsinin. So nǹkan yìí ẹ jẹ́ ká understand bó ṣe ń work o ní láti pín ní sísítà kan mọ́lẹ̀ nítorí pé o rò pé masha Allah ò ní àìmọ̀ masha Allah àwọn pọ̀ rẹ́gẹ́dẹ́ àwọn ní kẹwàá bí masha Allah pọ̀ rẹ́gẹ́dẹ́ torí pé ilé Ọlọ́run ọba inna ardallahi wasi'a ṣùgbọ́n tọ́lọ́run bá kọ́ pé láàrin sáàkù iná ni yes yóò work bọ̀ kí èèyàn á máa pín ní ẹ̀mọ́lẹ̀ pé kíní ó lè dé sáàkù mí kò wò pé yá ìta ni àìmọye sisters mi àtọ́gbẹ́ tí wọ́n bá dé sáàkù mi yóò tó dé masha Allah kan lélẹ̀ nígbà tó bá dé yóò wà rí bá ńlá masha Allah yóò wà gbé tó ń pè ní masha Allah yẹn gan inna lillahi wa inna ilayhi raji'un. So let us be patient. Let us be patient. Tá bá ṣe sùúrù Ọlọ́run bá subhanahu wa ta'ala ó ràn wá lọ́wọ́. So àfáà kan ó ní wa qalla man jadda fi amrin tatallabahu wastashaba as-sabra illa faza bidh-dhafari. Ó ní kò sí gbogbo nǹkan tí yàn bá wá nílé ayé tí yàn bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá fi àsìkò tó yẹ tó fílẹ̀ tó bá fílẹ̀ wàláhì èyí ó padà jàǹfààní èyí ó padà rírì jẹ́ ń bẹ̀ ni ẹ mọ́ kánjú ẹ̀ ṣẹ́gbọ́ nínú tí wọ́n kánjú ṣe wọ́n kánjú tú ló ọ̀rán wọ́n ní igbá rẹ̀ òkún kòkò ìtumọ̀ ẹni pé ẹ mọ́ kánjú mú sísítà wàláhì mọ́ kánjú mú gbogbo àwọn ṣe bẹ́ẹ̀ lánàá wọ́n padà ráwọn míì ìwọ náà mọ́ kánjú mú brọ́dà tó bá ti yá tẹ bá ti dé sóòpù rẹ̀ ẹ ò yóò rí tó dá inshallah barakallahu fikum náà èwo ni mo fílẹ̀ tí mi ti à ń sa ẹ̀dọ̀ kí a máa jọ la ba'sa bi hadha lábẹ́ ihris ala ma yanfa'uk torí pé anábi wa sallallahu alaihi wasallama anábi sọ fún wa pé al-mu'min al-qawiyyu khayrun wa ahabbu ila Allahi min al-mu'min ad-da'if wa fi kullin khayr nínú àwọn oníranran sport tí Islam encourage ó ní bí ká máa sáré ká máa jọ́gì wa ẹni tó bá kàn fẹ́ ṣe léyìí kó ṣe pẹ̀lú níyà pé òun fẹ́ fi kíni òun fẹ́ fi strengthen ara òun kó sì nǹkan tó bọ́ ń belé ṣùgbọ́n ṣe mọ̀ pé kó jẹ́ al-qadru al-la'ik bil-qadri al-la'ik my brothers nígbà tó ṣe kó bóyá àti rẹ ti ní problem kó kàn wá lọ join àwọn gúrùpù kan kẹ́ẹ̀kan máa á jọ́gì káàkiri fún 2 hours ìyẹn ti pọ̀ ju kí ló ṣe at your age o mọ̀ ìbásísì Kùránì tó ti ṣe kíní bá ń tí ó rá àwọn nǹkan yẹn a ní láti waste time wà pẹ̀lú ẹ̀ organism kan lọ ló 5 hours ní boy scout kan no ìyẹn ti pọ̀jù fún level rùn yìí nísìn a máa encourage pé bọ́ 5 hours ó wà ní boy scout camp láti aago 9 dágún 2 kí lẹ mú bẹ́ kí ló fẹ́ achieve bẹ́ ta ló fẹ́ náà so tíyàn bá ti ṣe nǹkan ní kọ́dúrù tí ó ju tó yẹ kéèyàn ṣe lọ ìyá yìí ó padà wá di yàgọ̀ so tí nǹkankan bá ta alákọ̀ pẹ̀lú ẹ̀ ní fún maslaha rẹ̀ fún maslaha àti èèyàn kò sí nǹkan tó burú bẹ́ ihris ala ma yanfa'u kò sí nǹkan tó burú bẹ́ lè wallahu a'lam bí a ṣe wà bí káwọn lọ kí ánsì lọ́rẹ̀ báyìí ọ̀fẹ́ ṣe wọ́n ṣe kí ilẹ̀ ṣe lálàáfíà wallahu alam aago 5 ti lò àbí aago 5 ti lò ẹni pé ṣe bọ́n ṣe ń kí ẹ ṣó dá àbí kò dá ó depend lórí nìfọ́ọ̀mù tó bá wà nílẹ̀ ṣẹ́rí dynamics ilé ayé ìyẹn gbọ́dọ̀ understand ẹ̀ masalan tó bá rí nísìn ẹni tó jẹ́ imamul qawm àbí imamul hayy àbí imamul masjid ẹni tó bá jẹ́ imam mọ́ṣáláṣí èyí tó dáa jù ní pé irú báwọn èèyàn ṣe ń kírun ẹ̀kẹ́ ọmọ kírun khususan tó bá jẹ́ wọn tán jára wa kí ló fà Abdullah ibn Abbas radiyallahu anhu a máa ń láwọn kọ̀dọ̀ yà kọ̀ọ̀kan even though èmi ò kí ń encourage pé kéwú ẹ̀ pọ̀ nínú àwọn instances wa èyí tó máa dáa jù ní pé ká máa lọ fún best practice because eléyìí kò ní fi wá sí defensive
wádé ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan irú àwọn dùrúsù báyìí tẹ́gbẹ́ ẹ mọ̀ pé èmi bá tèmi lọ Ìbàdàn ní ẹ Ibn Sabil so tó bá yẹ pé for that so tàbá lámójúkò kọ̀ọ̀kan kò sí nǹkan tó burú ń bẹ̀ but fúnrú environment our student ọjà ní àwùjọ student ọ̀pọ̀lọpọ̀ àwọn masáìlú báyìí a lè máa ṣe terkiz lórí rẹ̀ púpọ̀ jù wọ́n tán bá fẹ́ kí tí wọ́n ká kí tí wọ́n àwọn ọmọ ìyá yòókù tàbá fẹ́ kí tí wọ́n papọ̀ káàkì ká mọ̀ pé nǹkan tá à ń ṣe yìí náà nǹkan àwa náà ní ẹ̀rí ṣùgbọ́n kò ní jẹ́ pé láàmọ̀ ṣe ní gbogbo ìta wáádé Abdullahi ibn Abbas radiyallahu anhu wọ́n ló wà ní dárùsù níjọ́ kan ẹnìkan sọ pé sọ́lá ta sọ́lá ó sọ bẹ́ẹ̀ lákọ̀ọ́kọ́ ìgbà tó ti dípẹ́ kejì ẹ̀kẹta ibn Abbas ní ijlis atu'allimuni sunnata la abalaki jókòó ẹ bàbá rẹ̀ wo ló kọ́ tí ó kọ́ dáadáa ṣé wọ́n ló mọ́kọ́ mi súnnà kí ni Ibn Abbas ń lò ẹ̀ Ibn Abbas ń lò seniority nítọ́pọ̀lọpọ̀ yóò láìkìlẹ̀ nínú ẹ̀ kẹ́nìkan sọ nígbẹ̀ kẹ́nìkan fúlànà fẹ́ bẹ́ẹ̀ni ẹ̀sọ́ kí ló mọ́ ń pa bídíà ọ̀rọ̀ ọmọ ẹni tí kò sọ̀rọ̀ experience ilẹ̀ inú ìmọ̀ yẹn kò sí experience ilẹ̀ àbí àwọn bí tí mo ní àwọn wọ̀nran tí mo ní kẹ́mẹ́jà kónú ẹ̀ nìyẹn ọ̀rọ̀ ọmọ ní so nínú ìmọ̀ yẹn kò sí experience ilẹ̀ ṣé Umar radiyallahu ta'ala anhu ṣé kò sọ fún Qabisa Umar Abrahman ibn Auf masala kan ṣẹlẹ̀ ní hajj Abraham ibn Auf wá ń ṣe dẹ̀rásà rẹ̀ pẹ̀ Umar wá ń ṣe dẹ̀rásà rẹ̀ pẹ̀lú Abraham ibn Auf Qabisa ti dìde ọjọ́ bẹ̀rẹ̀ àwọn ilé ò gẹ́ ti tán fẹ́ sọ wó lọ parakún mí ní tán fẹ́ sọ fún inú tó bí nọ́sọ̀ al-Qur'an lọ́sọ̀ yahkum bihi ìdáwà alìmí so nọ́sọ̀ al-Qur'an làwọn fẹ́ implement pé ẹyá intẹ́ni ṣe ọ̀nà tó dá yìí ẹjá àjọ foríkorí kí ni ó jẹ́ ìtanràn fún ìyẹn ni ó ń ṣe lọ́wọ́ tó ní rẹ̀ àwọn ilé ìtàn foríkorí ìwó nọ́sù clear nígbà tí ó di pé Qabisa ìgbà tó ní já lọ tí mọ̀rùn ni wá òtíwọ́ ti lárí dá fátúwá tánù ó clear náà ni Umar ó ní ya Qabisa iyyaka wa atharati shabab rẹ̀ Qabisa sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú kí ọ̀dọ́ kó fún ọmọ gbé ẹsẹ̀ méjì lẹ́ẹ̀kan náà ọ̀ṣẹ́ kí ni ìkánjú gbẹ́sẹ̀ tí wọ́n bá gbẹ́sẹ̀ tó bá lè kánjú jù kílẹ̀ yóò ṣe èyàn ṣubú èyàn tàkìtì á ṣubú ó ní ṣọ́ra fún ìṣẹ̀ṣẹ̀ gbé ọ̀dọ́ ó ní fàyínà ṣáàbà tó gbé ọ̀dọ́ kan nígbà míì ó ní qad yakunu fi khuluqun hasan ọ̀dọ́ mi lè jẹ́ ọmọlúàbí lọ́nà kan ẹlòmí wà brilliant ẹlòmí nínú àtò tó àmà pé ọmọ Qur'an mashallah àmà pé mashallah alhamdulillah lárúbáwá ó gbìyànjú ó dá lẹ́nu ẹ̀ ó lè dá tíraka ó ní nígbà míì ọmọ ọ̀dọ́ ó lè ní ìwà ayáyì ó lè ní ìwà ayáyì mẹ́sàn-án ó lè ní ìwà ayáyì mẹ́sàn-án ó ní fayufsidu tilkal akhlaqal hasana al-khuluq sayyi al-wahid ìwà abú ẹyọ kan yóò sì bá mẹ́sẹ̀ ẹ̀sán tó dá yẹn jẹ́ lókè tẹ́ bá wò nígbà míì tẹ́ bá wo methodology MSSN ní campus even ní at a time tó jẹ́ pé kò ń ṣe kó bóyá nǹkan tó ti dojúrú tó báyìí kó tó di bọ́lọ̀ bá ẹ̀ṣẹ̀ ń bá wa tó and we are happy we are so glad ní level tí nǹkan dé particularly ní because level àwa náà level fẹ́kàn máa ń wà hubbul watani minal iman kìí sàdísì ó ṣùgbọ́n ní ìyẹn tọ̀ bí àwọn ọmọ ènìyàn nísìn bá ṣe wà ní ìsìn àìwò bọ́ọ̀ nonsense ní lọ́dọ̀ wa bọ́ sórí tí Nàìjíríà àti Saudi bá ń gbá bọ̀ nísàlẹ̀sàlẹ̀ ọkàn mi bí kí Nàìjíríà na Saudi ní orí because anábì kan ló ní kan wá gbá bọ́ọ̀ ní Nàìjíríà so bóò ní Saudi ó ṣe nà mí so ní Nàìjíríà so kí ní ìyẹn àdámọ́ni tọmọ ènìyàn almahabbatu tabi'iyya yẹn máa ń wà so tá bá rí ibi tá ti jáde náà téèyàn bá rí pé nǹkan yẹn ti ń padà sí factory settings inú yóò máa dùn bó ṣe rí nìyẹn so ìwà rí mẹ́sàn-án ìwé ẹyọ kan tí ò dá ó lè bàjẹ́ so ibi tí mo sọ ó ní kọ́ bá sì máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ barakallahu fikum náà ẹjọ́ jáfẹ́ lè ṣe last one lillah àwọn sheikh ma tafaddala billah ẹni ìbèrè pé ó
òun jẹ́ obìnrin mùsùlùmí tó gbìyànjú ó lẹ́ gbìyànjú láti kó education western education papọ̀ mọ́ ẹ̀kọ́ ilé ìwé. Náà. Ó ní àwọn ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n máa ń rẹ̀ òun máa ń gbìyànjú àmọ́ ó tún máa ń rẹ̀ òun náà pé jápọ̀ kí ẹ ní Barakallahu fikum. Nínú ìmọ̀ àkọ́kọ́ tí máa kọ́kọ́ fún wọn ni àdúrà. Ẹjá máa bẹ̀ lọ́wọ́ bá. Ẹ̀mọ̀ tí Imam Shafi'i sọ lórí kí ló sọ? Láà. Atazaw bid-du'a wa tazari. Onu wa ma tadri sihamul layli. Al-Mutarrif rahimahullah ta'ala. Oni tadhakartu al-khayr. In tó ń jẹ́ dáadáa. Iná mú ara mi sọ pé kí ni dáadáa. Mo wá rí pé ó ní fa'idha al-khayr kathir. Mo rí pé tó ń jẹ́ dáadáa pọ̀. Siyam al-Qur'an al-jihad ní tó ń jẹ́ orí pọ̀ lọ́dọ̀ Ọlọ́run pa. Ó ní ìgbà tí mo wá rò on the second thought. Ó ní fa'idha jima'u dhalika. Fa'idha kullu dhalika biyadillah. Mo rí pé gbogbo tó ń jẹ́ orí yìí ọ̀dọ̀ Ọlọ́run ọba ló wà. Ó ní mo wá understand pé jima'ul khair ad-du'a. Bí nǹkan tó lè kó orí jọ fún èèyàn jù ó ní du'a, sincere du'a. Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husni ibadatika. Àti du'a tó ní. Allimni ma yanfa'uni wa 'allamtani wa zidni 'ilma. Sincere du'a ní àsìkò t'Ọlọ́run Ọba subhanahu wa ta'ala máa ń dá àdúà. Ilé nìkan alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì tí máa sọ ni pé musahabatu al-akhyar. Torí pé as-sahibu sahib. Sister yẹn àbí brother yẹn lọ relate pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń ṣe kan yẹn. Tó bá ti relate pẹ̀lú wọn, inshallah ta'ala, atẹ́gùn wọn máa fẹ́ sí ọ. Mathalul jalisi as-salih wal jalisi as-su' ka hamilil miski wa nafikhil kir. Ibi tí wọ́n fẹ́ lọ, Ànábì ní sórí hamilil miski. Kí ló sọ? Imma an yutiyaka wa imma an tabta'a minhu wa imma an tajida rihan tayyiba. Sórí atẹ́gùn tí máa ń fẹ́ sí ìyàn wà tí ìyàn bá wà pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ onímímọ̀. Atẹ́gùn mímọ̀ wà ọ̀. Tóbi tátẹ́gùn yẹn bá kọlù yàn tó bá dáàrin àwọn òpè nínú àwọn tọ́lábà fàántà sheikh. Nípa sí ń sọ yìí, àwọn tí wọ́n jẹ́ àwọn mìíràn tọ́lábà wà. Ìdẹ́fún àwọn mìíràn tọ́lábà tí ẹ rí, alhamdulillah, ní environment tí yín bí, ní ìṣẹ́ ilé mujamalatan, Ọlọ́run bá kẹyìn pẹ̀lú ashabul ma'arif wal lataif. Gbogbo àwọn ma'arif wal lataif yìí, tẹ́ bá gbé dẹ́ta, wàláì ní agbólé àbí nílùú, ọmọ ẹ ti dáfà ńlá ọ. Ashabul ma'arif wal lataif, ẹ̀rọ àwọjọ́ aṣọ́rá nìsìn, ẹgbẹ́ tó fi lóore ni pé ọjọ́ Ànábì wa Mùsá ni, ọjọ́ Arafa ní tó fi lóore, Ànábì wa Muhammad ló so mọ́, ṣùgbọ́n Ànábì lóore ju Ànábì Mùsá lọ, òun ló jẹ́ pé àwẹ̀ aṣọ́rá ọdún kan ní ẹ̀ṣẹ̀ tí máa ń gbìdànù, àwẹ̀ tààrọ̀fà ọdún méjì ni orí Ànábì ló reflect ń bẹ́ wọ́n Allahu Akbar. So kàánú tí a rẹ̀. So ibi tẹ́ bá ti wà bó mọ̀ pé ẹláwọn ọ̀rọ̀ àwọn ashabul ma'arif wal lataif bẹ́ẹ̀. So tẹ́ bá ti wà ń bẹ̀ tẹ́rí atẹ́gùn yẹn ó ṣiṣẹ́ dáadáa o tó bá padà yá èèyàn náà ṣe kí ni èèyàn náà máa máa. Ẹlẹ́kẹta tí máa fi dúró owó ni pé irú ẹni yẹn kó mọ̀ wọ̀rí. In tó bá kéré jù ní kó mọ̀ lẹ́yìn tí ò ní dọ́pọ̀rọ̀ rẹ̀ ráàmù. Wa kana shaykhuna yaqul al-yawma ilmun wa ghadan mithluhu min nuqati al-ilmi allati tultaqat wa yuhassilu al-mar'u bihi hikmatan wa innama as-saylu ijtima'u an-niqat. Ó ní lé ní akọ́ kankan. Problem tẹ́ máa ní pé ẹfẹ́ máa ń kọ́ púpọ̀. Gbogbo èèyàn sì kọ́ ní ọpọlọ rẹ̀ gbé púpọ̀. Ó wà ní class, mọ́kò lójú. If it was difficult, continue. Ikú ń bẹ.
ó lè review tó fẹ́ máa ṣe ọmọ ìyá tán bá ń fún wa nímọ̀ràn nípa mọ̀tònà àìyá kí ní máa ń sọ mọ̀ tẹ̀kílélò lè ṣe sọ ìntẹ́ bá fẹ́ ṣe lójúmọ́ ẹ jẹ́ kó wà minimal tẹ́rí tó bá ti ó jẹ́ minimum lèyàn bá ṣe lójúmọ́ èyí wà consistent tẹ́ bá ti wà consistent ó ti níbọ̀ lọ́n ṣe mọ́ ní kọ́pọ̀ lọ́mọ develop gradually tí ó fi máa accommodate rẹ̀ so sister no were discouraged classes táwọn yòókù fẹ́ fọdún kan kà fọdún méjì kan orúkọ lè bẹ́tà jù wọn lọ so consistency yẹn ní nǹkan tó ṣe pàtàkì al-yawma ilmun wa gadan mithluhu lẹ́ni wà kọ́kan lọ́la wà kọ́ mi sí tó bá ti ń gádà ó ní yuhassilu bí ilmari hikmatan ibi tí yóò ti rí knowledge nìyẹn wa innama sailu ijtima'u nuqat so yóò bá sọ pé ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ ló máa ń dìbò bọ́rọ̀ mímọ̀ ṣe rí nìyẹn ba'du salaf bóyá Imam Zuhri ó ní inna hadha al-ilm ó ní ìmọ̀tẹ́rí tó pọ̀ lẹ́ni inna akhadnahu bil hadith wal hadithayn wal mas'alatayn hadithi kan hadithi méjì but wa consistent don't be discouraged gẹ́gẹ́ bí hadithi ta tẹnumọ́ ihris ala ma yanfa'uk torí pé kí ní yàwó beneficial pọ̀ṣọ́ ẹ̀ wasta'in billah wákùn lọ́wọ́ lọ́wọ́ bá dùá ní wala ta'jiz má padà my sisters my brothers ẹ má padà lọ́nà ebi tí ìyìnbó ni wọ́n ní quitters don't win so ìyìnbó ni wọ́n ní quitters don't win wa bi ibaratin ukhra winners don't quit ẹjá dó síbẹ̀ al-Khatib al-Baghdadi alayhi rahmatullah wọ́n sọ nínú tírà wọn nípa arákùnrin kan tó lọ kọ́mà ó kọ fún àìmọye ọdún sanawat falam yudrik kò ní mímọ̀ ẹ̀ ó wá padà sílé pé òun ó lọ ṣe nǹkan mi lójú ọ̀nà bó ṣe wá ń padà lọ pàṣìmí lójú ọ̀nà ẹmọbìnrin àjò ṣe máa ń rí jọ orí ìsinmi ẹ ló wà ló bá rí tí ó wá rí àpáta kan nǹkan tó lórí àpáta yẹn omi tó sì nǹkan tó lórí àpáta yẹn ó sì lápa lórí àpáta omi wọn lárákùnrin wá ṣe ìtìbáàrọ̀ pẹ̀lú rẹ̀ pé ó ní àádẹ́lmà alẹ́lẹ́tọ̀ fàtìhì athara fi hadhihi as-sakhra aw ala hadha al-hajar alakasafatihi omi bó ṣe láìkì tó yìí ó dẹ̀ nílapa nígbà tó wà consistent lórí àpáta àbí lórí òkúta yìí la atlubanna al-ilma ma padà síbi máa wọ́n ni fatalaba fa adraka ó sì padà lọ́kọ́ mẹ́ ó sì mọ̀ ṣẹ́ni tí mo sọ yẹn bó ṣe wúlò fún mẹ́ẹ̀sìn bẹ́ẹ̀ náà ló wúlò fún máa yé ṣórí gbogbo àwọn tán bá ti pè ní lifelong àbí lifetime skills ta ní láti fi ṣe ilé ayé particularly ní technology age yìí wàláhì mo sọ fún yín tó bá ń ṣe Yorùbá mọ́ wà find one ti ń bẹ̀ lẹ́nu gbogbo àwọn skills yẹn ẹlẹ́nẹ̀ tó bá wá lè ní ìbẹ̀rẹ̀ ẹlòkọ́ ìdá yẹn هذا الماء على لطافته أثر على هذه الصخرة على كثافتها لا أطلبن العلم فطلب فأدرك so bó bá ṣe rí kó lè tó tí a bá ti ń ṣe díẹ̀ Ọlọ́run kún yàn lọ́wọ́ والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين يا أيها الذين آمنوا إن تنصروا الله yansurkum wa yuthabbit aqdamakum àwọn àyà yìí ẹ lọ reflect lé lórí ẹ mọ̀ wípé kò sí nǹkan tó ń jẹ́ impossibility nínú àánú Ọlọ́run bá ní bá tó consistent barakallahu li wa lakum wa jazakumullahu khairan wa salawatu rabbi wa salamuhu wa barakatuhu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk àwọn dókítà olùkan bá wọn jẹ́ sáàkùn lọ́fẹ́ náà.